ní wá. Àgàtà lè alẹ́ ìdílé bàbá tó ní wá. Àwórí làwà Ìjẹ̀bú sọ ọdún ẹ̀ àwa sì èdè ìjìnlẹ̀. Ẹ̀gbá máa mi ṣẹ̀gbáyé ìlú ẹ̀ máa ṣàwórí méjì ṣọ̀kan o. Eré Àgàtà lèrè ìyàlẹ̀ ìdílé bàbá tó ní wá. Àyìndélò mi bí odò níbi torin gbé tiwa. Elédìgbò ló mọ́lé odò níbi torin gbé tiwa. Olórí wẹ́wẹ́ kan ló bá fẹ́ wá agodo yìyẹ ara àgọ́ méjì. Ọlọ́mọdé kan ló bá fẹ́ wá agodo yìyẹ ara àgọ́ méjì. Àròrógbó àtàròbí. Àtàrò lè mú wọn dé ìgbàlẹ̀ níbi torin ọmọ gbé tiwa. Hey, my baby, Momsy àwọn boys. Níbi torin gbé tiwa. Elédìgbò ló odò níbi torí gbé tiwa. wẹ́wẹ́ kan ló bá fẹ́ wá agodo Ìyẹ́ ara àgọ́ méjì. ọlọ́mọdé kan ló bá fẹ́ wá agodo Ìyẹ́ ara àgọ́ méjì ó. Àròrógbó àtàròbí Emma Olivec kásán o. Ṣàlàáfíà ni mo bá gbogbo yín. Good afternoon, good afternoon, good afternoon. Hey, Rigali. ọ̀rọ̀ ọmọ tó bí ó kàrámọ̀ ó ga. Olúwa gbogbo àlọ́ máa ṣàmú. Ẹni tó bímọ ló lè mọ̀. This is for you o. ọ̀rọ̀ ọmọ tó Wicked bí Mom's yóò tó boys. bí yóò kàrà mọ́ ga. Olúwa gbogbo àlọ́ Lọ́wọ́ máa ṣàmú o. Ẹni tó bímọ ló lè mọ̀. Kókó mú wáyé. Bàbá ń lọ sóde kálukú ń Wọ́n dọ̀bálẹ̀. dọ̀bálẹ̀ fún ni. Ṣé ló bímọ tó ṣe gbajúmọ̀? Ṣé ni bàbá bímọ tó sì lọ́lá? Màmá ń lọ sóde kálukú ń Dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀. kírun. Ṣé ló bímọ Prince tó ṣe Adésínà Ayọ̀ Àlè màmá bímọ tó ẹ sì káàbọ̀ lọ́lá? sórí Ṣé ètò. wá rẹ́ni Ọlá tí ò Richie, bímọ good àṣà? afternoon. Ìyá bá lọ Dádì mi Adésínà sọ ní orílẹ̀ káàbọ̀ mórí níbẹ̀ yẹn. Dọ̀bálẹ̀ kan ṣo. Lọ sóde. Ọlọ́run ṣe nǹkan tó dáa fún mi o. Àwọn àgbààgbà Bẹ̀rù bá lẹ́bẹ̀ẹ́ mi rí lórí ya máa mójú kúrò lára alákùnrin. ẹ̀. Tó bá kí wọn wá sí dáhùn sí un. Bọ́mọ bá rí wọn máa mójú kúrò lára ẹ̀. Tó bá kí wọn wá sí dáhùn sí un. Orí mi ẹ̀dá mi dákun jọ̀wọ́. Ṣé bá mi mọ̀ pé ìgbà ṣàmúlẹ̀? Ó gbére bàbá mi, ó gbére, ó gbére, ó Ṣé gbé bá two mi mọ̀ pé tidings. ìgbà ṣàmúlẹ̀ kan jẹ́? Bàbá adájọ́ àwọn yẹn ò ṣe kàn lábùkù. Wọn ò ṣe fọwọ́ bí sẹ́yìn láyé. Láéláé. Bàbá dé. Bàbá lọ́yà ń kọ́ Àwọn yẹn ò ṣe kàn lábùkù. Wọn ò ṣe fọwọ́ bí sẹ́yìn láyé. Bàbá olówó àwọn yẹn ò ṣe kàn lábùkù. Láéláé ò Wọn gbọ́dọ̀ ò kàn ṣe wọ́n fọwọ́ lábùkù. bí sẹ́yìn láyé. Ọlọ́mọ plenty ò ṣe kàn lábùkù nínú ìjọ. ò ṣe kàn lábùkù. Wọn ò ṣe fọwọ́ bí sẹ́yìn láyé. Ṣé wá rí Bàbá bàbá kábíyèsí o. Kábíyèsí ọba aládé. Ògbẹ́ni bá rí A máa dọ̀bálẹ̀ kí débà. Ògbẹ́ni bá rí àmà dọ̀bálẹ̀ fún mi. ọba ẹlẹ́sìn lé kan kó dájọ́ kúnlé. Àwárí pọ́mọ lè gbẹ́ yéyan. Ibùn àlọ́mọ. Wọ́n ti bàbá Àwárí pọ́mọ ó lè jẹ́ kí gbẹ́ n lọ yéyan. dé. Poem to Àwárí pọ́mọ lè gbẹ́ Abba, yéyan. poem to Abba. Mo kírun bó oṣù sí mọ́ṣáláṣí bó bá jàlù alábẹ́jẹ́ jẹ́jẹ́ o. Oore mẹ́ta nígbà ẹgbẹ̀fà ó. Ó tààrà ẹgbẹ̀rún. Ẹ jẹ́ ká dá dúró síbẹ̀. Ẹ káàsán, ẹ káàárọ̀,
ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbòmíì tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi tí yín náà ni èmi ọmọ yín àbúrò yín Olúwatóyìn Ọbátúlá Darlington aka Ọlọ́mọ Plenty, the only evangelist that has no frontier. Èmi náà ni ẹyẹ méjì kì í jẹ́ dìyẹ. Èmi àbúrò yín kan ṣo yìí náà ni èmi tí Ọlọ́run wò ṣoṣoṣo tó ṣe lóore tó fi gbogbo yín tẹ tó fi yín jìnkí mi. Mò ń kí yín wípé ẹ kú déédéé wòyí ṣàlàáfíà ni mo bá gbogbo yín. Ọ̀rọ̀ gbogbo wa tọ́pẹ́, ọ̀rọ̀ wa tó yìí, ó yẹ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Aláwùrábí, ọba tí kò dojú ọ̀rẹ́ tì wá, kò dojú ìgbàgbọ́ tì wá, kò dojú àdúrà tì wá. Ọpẹ́ náà la máa dún ní ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo ìgbà. Kí ni nǹkan tí mo mú wá? Ṣe rí pé mi ò kì í sábà ṣe àgbékalẹ̀ ní irú aago báyìí, ìsáàdà kó jẹ́ ní àárọ̀ kùtù àyàbí kó lọ sí ọwọ́ alẹ́, ṣùgbọ́n nǹkan kan ló bá nǹkan kan dé. Wọ́n dẹ̀ ní tí eégún bá jóore kí ló máa ṣe? Orí aya àtọ́kù. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn ọ̀jẹ̀, gbogbo ọlọ́jẹ̀ pátápátá worldwide. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, gbogbo ọ̀jẹ̀ nílé lóko lẹ́yìn odi. Mo dúpẹ́ mo dúpẹ́ pé ẹ ṣe tẹ́ dojú tì mí, ẹ dà mí pọ̀ mọ́ ọmọ tọ́. Mo ké sí yín lọ́rùn, ẹ dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Mo wá dúpẹ́ lọ́wọ́ èèyàn mi pàtàkì, èèyàn mi pàkìtìpákìtì, ìyá Àgàndímù. Oko ọmọ ṣe bàbá mi, ọmọ lọ́fìráyè gbére o, kábíyèsí ọ̀jẹ̀. Ìyá Àgàndímù, òṣùbà ẹ̀rẹ̀, kábíyèsí ọ̀jẹ̀, kábíyèsí ọ̀jẹ̀. Inú mi dùn, ara mi yá gágá. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè tí kò dojú tì mí, kò dojú iṣẹ́ tó gbélé mi lọ́wọ́, kò dá tì mí. Orúkọ tá a dẹ̀ ń pè mí, yèyé ọlọ́mọ wẹ́wẹ́, ìyá ọlọ́mọ wẹ́wẹ́, ọlọ́mọ jaburata, ọlọ́mọ plenty, ọlọ́mọ yọyọ ni. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn kan fẹ́ máa wá yí mọ́ mi lọ́wọ́ ni mo bá sọ di plenty, ni mo bá fi òyìnbó ni mo bá fi ṣá láàrin méjì. Òun ni mo fi di ọlọ́mọ plenty, ọlọ́mọ yọyọ, ọlọ́mọ rẹpẹtẹ, ọlọ́mọ wẹ́wẹ́, ìkan náà ni gbogbo ẹ̀ jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ pátápátá káàkiri àgbáláyé fún ohun ńláńlá tẹ́ ẹ ṣe fún mi lánàá. Ọlọ́run lò yín láti fún mi níyì, láti fún mi lẹ́yẹ. Ẹ fún mi níyì, ẹ fún mi lẹ́yẹ, iyì tara yín náà ò ní bàjẹ́. Lórí kí ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín? Lórí ẹ̀gbọ́n mi, bàbá mi, ẹbí mi, ọ̀rẹ́ mi, tí Ọlọ́run lò mí nínú ilé ayé wọn, torí pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ èmi máa ń ní ìgbàgbọ́ wípé sábàbí ni. Kí Ọlọ́run kó kàn máa fi wá ṣe sábàbí ire, òun ni ká ṣe, kí ni ká máa gbà ní àdúrà. Sábàbí ire ni Ọlọ́run ṣe mí nínú ilé ayé ènìyàn náà. Ta ni ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀? Òun ni òṣèré orí ìtàgé ọ̀gbẹ́ni Ganiu Nọ́fíù, tí gbogbo wa mọ̀ sí Alápinni Òòṣà ní inú eré ìbílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ tí wọ́n tàpá sí òfin àwọn ọ̀jẹ̀, torí pé eré yẹn ó ní bó ṣe jẹ́. Ìgbà tèmi fúnra mi náà tí mo rí, ó kàn mí nínú, torí pé a gbọ́dọ̀ sọ pé egbò lé ká wá máa dojú ẹ̀ bolẹ̀. A lè nítorí pé kí ọmọ má kú ká ní kó máa fi kíní bàbá ẹ̀ kó máa fi ṣeré. Ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fúnra wa. I'm a Christian by choice, but I'm from a royal family and a Muslim birth. But I'm a Christian by choice. Àní ò dẹ̀ wá nítorí pé mo ní pé mo fẹ́ Olúwa pè mí síṣẹ́ ìjíhìnrere kí n wá tàpá síbi tí mo ti ń bọ̀. Wọ́n ní ọmọdé tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́.
ìyà ò ní jẹ́ tèmi àti tiyín láṣẹ Èdùmàrè. Eré yẹn ó ní bó ṣe rí, ó gba ọ̀nà tí kò yẹ kó gbà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè wípé Ọlọ́run bá wa bá olubi Sátánì, Ọlọ́run bá wa bá wí. Gbogbo ẹ̀ náà ọpẹ́ la máa fi dú lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Àwọn ọ̀jẹ̀ wọ́n ṣe kí ni, wọ́n ti dáríjì ẹni wa, òṣèré orí ìtàgé náà tó ń jẹ́ alápinni òòṣà nínú eré ìbílẹ̀ ti Yorùbá. Mo máa pè wọ́n wọlé, ṣùgbọ́n kí n tó pè wọ́n wọlé mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ péréte tí wọ́n fi ránṣẹ́ sí mi kó tó di pé mo ṣe máa pè wọ́n wọlé. In fact àná fa kíkì ńgbà tó máa fi délé lánàá ilẹ̀ ti ṣú bámbám. Ìgbà tí ìyá gan náà máa délé lánàá bí tá a ti sọ̀rọ̀ ọwọ́ tìyẹn tẹlifóònù tí ẹ jábọ́ ló gbàgbé sùn sí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀. Bá sọ fún yín pé látàlẹ́ àná èmi gan fúnra mi ò tí ì sùn. Ó gbére bàbá mi, ó gbére. Ọlọ́run ṣe ìyanu yẹn. Ẹ wá jẹ́ ká gbọ́ nǹkan tí alàgbà Ganiu, ọ̀gbẹ́ni Ganiu Nọ́fíù tí gbogbo wa mọ̀ sí Alápinni, ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi nígbà tí wọ́n délé ní òru àná. Ẹ bá mi tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ ẹ gbọ́, torí pé ìròyìn ayọ̀ ló jọ jẹ́ fún gbogbo wa. Ìyá mi, ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú pé mi ò ìpè yín láti ọ̀sán yẹn o. Ìrọ̀lẹ́ pátápátá la tó kúrò níbẹ̀ yẹn. Mo dẹ̀ tún sì ń bá àwọn èèyàn kankan sọ̀rọ̀ lórí fóònù ni ò jẹ́ kí n ti pè yín, ẹ má bínú fún yẹn. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan, ẹ kú àdúrótì. Àwọn tó láyà bá mi dúró tẹ̀yìn náà, ìṣẹ̀ṣẹ̀ á gbè yín, ọ̀jẹ̀ á gbè yín, ilẹ̀ Àwórì á bá mi gbè yín o. Ẹni ṣubú dànù o. Ẹrù tí kìí ṣe tiyín, ayé ò ní dìlé yín lórí o. Ayé ò ní dìlé yín lórí tọmọtọmọ, tọkọtọkọ, tayátayá. Ẹni ṣubú dànù, ìdààmú ayé ò ní dé bá yín, ayé ò ní fiṣẹ́ yín bá yín jà o. Èdè ayé, ẹ̀fún ayé kò ní dì yín tọmọtọmọ, tọkọtọkọ o. Lágbára lọ́wọ́ àwọn onílẹ̀, ẹ dàgbà, ẹ dògbó. Iṣẹ́ tẹ̀dẹ̀ gbé dání náà kò ní hun yín lágbára Ọlọ́run. Ẹnìkan ò mo di afẹ́fẹ́ ká kó má ràjò tiẹ̀, a kì í mo di yéèfé ká kó má ràjò tiẹ̀. Àjò tẹ́ bá lọ dandan ní kẹ́ ẹ dé. Àjò lẹ́wà yẹn ẹnì gún sájò, gbogbo ire tó wà lájò náà lẹ máa kó wálé lágbára lọ́wọ́ àwọn tó láyé, lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. Ẹ ṣeun mo dúpẹ́ o. Àdàgbà wo mo ní tó ṣe, ẹ dàgbà, ẹ dògbó. Ìdúró gbogbo là bóṣù awo kì í dùbúlà rẹ̀, ẹni bá wọn dùbúlà rẹ̀ lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. Màá rí yín pẹ́pẹ́pẹ́pẹ́, torí pẹ́pẹ́pẹ́ léwu ṣe nílé àárọ̀. Bó ṣe lè mú kẹ́ wá pẹ́ láyé tó, ẹni fọwọ́ yín gbọ́mọ sí, ẹni bá wọn mọ bójì ọmọ, ẹni dààmú lórí ọmọ, ẹni dààmú lórí ara yín. Ayé ò ní fi ṣe ara yín dè yín lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. Abániṣẹ́ tẹ̀ ń lórúkọ àpèfá, ọkùnrin gbirigbiri bíi dẹ orúkọ àpèṣù ọ̀dàrà, ọkùnrin gbọ̀ngbọ̀nràn abidẹ́lẹ́nu lórúkọ tá a pòrìṣà ńlá. Òfòjánà fepo para orúkọ tá a pọ̀ ọbalúayé oníwọ̀wọ́ àdó, òrùmọ lóògùn dànù, kò ní dojú ìjà kọ yín. Ayé ò ní fi ṣe ara yín dè yín, ayé ò ní fi ṣe ara yín dè yín o. Ẹ pẹ́ fún wa, mo dúpẹ́ gan, ẹ kú àdótì. Tó bá di ọ̀la láti bíi 10 lọ sí 12, mo ní chance fún yín kí n tó tún bọ́ sọ́nà fún ìrìn àjò. Torí àwọn bàbá kan náà jẹ́ tí wọ́n ti ṣáájú kẹ́gbẹ́ ilé yìí tí wọ́n ṣe tó bẹ̀rẹ̀. Àwọn èèyàn mi mo ti rán èèyàn lọ bá wọn tẹ́lẹ̀, so àwọn náà tó ní kí n yọjú ọjọ́ Tuesday. So mo ṣì wà lórí ìrìn náà, kí Olódùmarè bá mi túbọ̀ yanjú gbogbo ẹ̀ jálẹ̀jálẹ̀. So tẹ́ bá pè mí láti bíi 10 láàárọ̀ lọ títí di 12 yẹn, màá dá yín lóhùn ká lè ṣe prógámù tẹ̀sọ̀. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Gbogbo ohun tí ẹ bá tún fẹ́
kájọ tún ṣe lẹ́yìn prógáàmù eléyìí náà pẹ́ bá pè mí màá dá yín lóhùn kò sígbà tẹ́ pè mí tí mi ò ní dá yín lóhùn lágbára lọ́wọ́ àwọn onílẹ̀ màmá rí yín bá títí ẹ ṣeun mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun mo dúpẹ́ o oorun ayọ̀ lẹ máa sùn ẹni sùn lékú lọ́wọ́ ẹni sùn lárùn lọ́wọ́ lágbára lọ́wọ́ àwọn onílẹ̀ pírí báyìí lólogójì ẹ̀jí sówó ẹ̀jí sọ́là ẹ̀jí sí àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ bó ṣe máa rí nìyẹn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ṣeun gan mo dúpẹ́. wá ṣe rí i pé bàbá gẹ̀ẹ́sì nínú mi ó gbọ́dọ̀ máa rìn ni tí kò gbọ́dọ̀ kọsẹ̀ olúwa o pa òrìṣà ẹ káàbọ̀ ìyá pa òrìṣà pa òrìṣà gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ nílé lóko lẹ́yìn odi kábíyèsí ọ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pé ẹ dojú tì mí mo pè yín ẹ fojú ọmọ kékeré wò mí ẹ ní ọmọọba ní ó fi ẹ̀sìn ìṣẹ̀ṣe sílẹ̀ ó lọ sọ pé òun ṣe kinní fi yẹn rò yẹn mọ́ mi ẹ jẹ́ ká jọ gbárùkù ti nǹkan tó wà ńlẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀jẹ̀ lẹ́nu nítorí bínú ṣe ń bí yín tẹ bá ní kẹ́ fi bẹ́ẹ̀ kẹ́ fi bínú wọ́n ní nǹkan tó máa ń ṣe nìyẹn àwọn oníṣẹ́ àwọn oníkinní ìbílẹ̀ yẹn wọ́n máa ń fi ẹ̀jẹ̀ yan rúbọ ní láì dẹ̀mọ̀ wípé kò kìí ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe làgbà ṣùgbọ́n kò ṣe tẹjú ẹ̀ mọ́lẹ̀ òun ni ètò tá a wà lórí ẹ̀ yìí inú mi dùn mo dúpẹ́ pẹ́ o ẹ jẹ́ kí n wò tán bá ti jí àbí tó bá yẹ pé torí mítìnì ń lọ lọ́tún lósì ni tí mi ò bá gẹ̀ẹ́tì wọn lórí WhatsApp máa try direct line wọn so that a ṣe pápápá nìkan mọ́ ń kóbó. Tí ò bá síbẹ̀ máa pè wọ́n ní direct line nìyẹn torí Nàìjíríà ṣe náà máa ń pa dátà wọ́n máa ń pa dátà ni kò dàbí àwa oní wifi ìlú òyìnbó tó jẹ́ pé a lè gbé sí kó máa lọ gbọ́nrán gandan ẹ jẹ́ kí n pè wọ́n ṣùgbọ́n tí mi ò bá rí wọn gẹ̀ẹ́tì ẹ má bínú nítòótọ́ àwọn náà sọ pé àwọn máa wá ṣùgbọ́n tí mi ò bá rí wọn bá sọ̀rọ̀ ẹ má bínú ẹ fi yá mi ẹ fi yá gbogbo ọ̀jẹ̀ pátápátá pé wọ́n tiẹ̀ ṣe kí ni wọ́n ṣọwọ́ kòtò báyìí wọ́n fi gbá alápinni nídìí wọ́n lálábàrá ẹni tá a dẹ̀ pé kóun náà kó wá jẹ nínú oore ọ̀fẹ́ torí pé wọ́n jọ ṣe sinimá yìí ni ó ní bákan ni tòun ṣe jẹ́ ó fojú ọmọ kékeré wò mí béèyàn bá dẹ̀ fojú àná wo kinní kan ìyá mi ṣé kí n sọ délẹ̀ kinní kan náà ni bó ṣe máa ń rí nìyẹn. Some of you think that I'm a small girl. I give glory to Elédùmarè wípé ó fún mi ní baby face àti pé mi náà dẹ̀ tọ́jú ara mi ìdẹ̀ lóra mi nílòkulò mi ìbára mi jẹ́ lábẹ́ bó ti wù kó rí mo ní àkọ́bí mi she's above 40 years so ẹyọ yẹ kúrò ẹyọ kúrò ẹ rí i pé àánú ni mo rí gbà orí ọ̀fẹ́ ni mo jẹ jẹ́ kí n wò ó tí n bá rí wọn pè ní direct tí n bá rí wọn pè ní direct kò ṣe wàhálà torí wàhálà yẹn pọ̀ lánàá aago 4 ni wọ́n ti kù sí títí di alẹ́ yẹn kó tó di pé wọ́n fi ohun yẹn ránṣẹ́ sí mi ìyá àgàn pàápàá níbi tá a ti jọ ń sọ̀rọ̀ ilẹ̀ mọ́ ni o ilẹ̀ mọ́ ni kedere ló ní mo ń ṣe ìyá àgàn ló ìyá àgàn ló ìyá àgàn ni mo ṣe títí ìyá àgàn ti forun gé nígbà tó wáṣẹ ìwà ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi bá tiẹ̀ sọ nǹkan kan
ìdùnnú leléyìí ti jẹ́ fún mi, inú mi ti dùn. Mo bẹ̀ àwọn bàbá mi, wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Mo bẹ̀ wọ́n, mo kí wọ́n, mo sà wọ́n. Wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Wọ́n tiẹ̀ fi torí adé ibi tí mo ti jáde, wọ́n wò mọ́ mi lára. Wọ́n bá mi wúre fún wọn lánàá o. Iṣẹ́ yẹn pọ̀. Iṣẹ́ yẹn pọ̀ ẹ̀gan ní ẹ̀. Iṣẹ́ yẹn pọ̀ lánàá. Iṣẹ́ yẹn pọ̀, ṣùgbọ́n gbogbo nǹkan kan la máa gbé sí orí afẹ́fẹ́ bí gbogbo wa bá ṣe mọ̀. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé nǹkan lé àgbọ́dọ̀ máa ṣó ti yé wa gbogbo wa bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n lábẹ́ bó ti lè kí n try wọn lẹ́ẹ̀kan sí, tí bá tún ṣe lẹ́ẹ̀kan sí tí kò bá lọ á jẹ́ wípé b'Elédùmarè ṣe fẹ́ ni èmi àti yín àjọ ṣe fàájì. Nígbà tá a bá wá ṣe fàájì wa tán, tó bá wá di ní alẹ́, màá ṣètò wá gbé ètò talẹ́ kalẹ̀ tí mo máa ń ṣe ní sátidé. Ètò wo nìyẹn? Ètò Ọlọ́fin. Ètò gbogbo ọmọ Àwórì pátápátá àti èyí tí ò wórì àti tó dúró àti tó jókòó, ètò ọmọ gbogbo kóòtù òjíire. Tó yẹ tínú mi dẹ̀ ń dùn sí, nítorí pé kí ni? Nítorí pé Elédùmarè bá mi lọ́wọ́ nínú ẹ̀. Nǹkan t'Ọlọ́run bá dẹ̀ ti lọ́wọ́ nínú ẹ̀, kò sẹ́ni tó lè bàjẹ́. Kò sẹ́ni tó lè bàjẹ́ lábẹ́ bó ti lè hùn kórí, kò sẹ́ni tó lè bàjẹ́. Mi mọ nǹkan tí eléyìí náà tún wá hangi. Ẹgbà ni ẹ la fáìtì. Ó ti dà. Lábẹ́ bó ti lè hùn kórí, ó ti lọ. Ẹ ṣé o. Eba. Speaker ni ó wà lọ yìí o. Bàbá. Hello. Ẹ káàsán, àlàáfíà ni mo wà. Mo fẹ́ gbé kinní sí speaker ni o, mi ò dẹ̀ rí gbé sí speaker báyìí o. Tẹlifóònù yìí hangi ní ṣá, yéèpà. Bóyá máa tún pé ṣé máa wá sórí WhatsApp. Okay. Mi ò rí yín bẹ́ẹ̀, mo ti pè yín bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó yá, ẹ jẹ́ ká kọ́ ti lé because mi mọ nǹkan tó dé tẹ́lẹ̀ yìí dẹ̀ hangi tí speaker ò jáde. Ó ti kú fúnra rẹ̀. Wọ́n ti wà lórí WhatsApp. Kí ló wá dé tí kò wá lọ sí? Ẹ má bínú o, ẹ̀yin èèyàn mi. Ẹ mọ nẹ́tíwọ̀kì ìlú wa o. Gbogbo ẹ̀ náà ni màá máa try. Èyí tó bá wọlé ń bẹ̀ ni. Iṣẹ́ àwọn dádì wa Ọbásanjọ́ nìyẹn o. Àwọn náà ní kán mú gbogbo channel kan dá gbogbo ẹ̀rú. Kábíyèsí o ọ̀jẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o ọ̀jẹ̀. Kábíyèsí ló gbóló tó ń bẹ́ ọ, ẹ ṣeun o ìyá mi. Ẹ ṣe gan. Àdúpẹ́. Ẹ ṣeun gan. Àdúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. Àwọn èèyàn tí ń retí yín ti pẹ́. Àwọn ìyá mi, gbogbo àwọn tí Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà lórí kinní báyìí o. Àwọn t'Ọbàtálá gbogbo wọn wá báyìí. Wọ́n wá ẹjọ́ bá mi sọ pé káwọn tó wà ń bẹ̀ kọ́ bá mi dín ariwo wọn yẹn kù. Ariwo yẹn ń wọ bí gan. Okay, má wọrí, mo ti shift. Torí gbogbo àwọn tí Ifẹ̀, àwọn l'Ọbàtálá gbogbo wọn náà wà ní ojú afọ́nrán báyìí. Ọba Mẹ̀ṣọ́ Ìṣòro gbogbo wọn náà wà ń bí báyìí pátápátá. Yèyé Ẹ̀là, ìyá ẹ̀ gbogbo wọn náà wà ń bí tọ́wá ṣe Olúwa tí wọ́n wá tọ́wá bá yín dúpẹ́, tọ́wá bá yín yọ̀ pé ẹ̀rí àánú gbà látọ̀dọ̀ wọn ọ̀jẹ̀. Ẹ bá mi kí gbogbo wọn wípé
wọ́n káàbọ̀ sí orí ètò ẹ bá mi kí wọn ẹ bá mi kí wọn. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi orí ìdọ̀bálẹ̀ mo wà mo kúnlẹ̀ mo pàgún mọ́mọ́ o mo tẹríba fún gbogbo ajónilọ ẹ ṣé mo dúpẹ́ ọ̀wọ̀ ajẹ́ fún yín bàbá. mo dúpẹ́ ẹ ṣé ẹ kú àdótì àdúrà yín gbà lórí mi mo rí pa àdúrà yín gbogbo ẹ̀yin abiyamọ ayé lọ́kùnrin lóbìnrin tẹ́ dìde sí ọ̀rọ̀ mi àṣìṣe ò ní bọ́mọ yín kò ní bẹ́yìn náà o àṣẹ o àṣẹ o àṣẹ o. iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ayé ò ní tibi àtijẹ àti mímú yín o àṣẹ wà. èdè ayé ò ní dìwà o àṣẹ o àṣẹ o. mo gba àṣìṣe mi púpọ̀ mo gbà púpọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó yọ lọ́rùn ó yí àṣẹdá ó yá ṣẹ̀dá àwọn àdúpẹ́. mo dúpẹ́ náà mo dúpẹ́ lórí ìfẹ́ tẹ́ ní sí mi ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o àṣẹ wà. kò ní tọwọ́ mi bàjẹ́ lágbára yín lágbára lọ́wọ́ Olódùmarè kò ní tọwọ́ ẹnìkan kan bàjẹ́ o àṣẹ o. ẹ ṣeun mo dúpẹ́ o mo yọjú sí àwọn ọ̀jẹ̀ wọ́n dẹ̀ ṣàforíjì wọ́n gbà mí gẹ́gẹ́ bí ọmọ wọn nítorí òye yé ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ pé tí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kúmọ́lú èyí tó bá jẹ́ kúmọ́lú ikú mọ́lú ilé wọn lọ nìyẹn ikú ò ní mọ́lú ilé ẹnìkankan lọ o àṣẹ wà. mo dúpẹ́ pàápàá tó dúpẹ́ fún bàbá mi Onírìṣà aṣáájú ọmọ Odùduwà pátá mo dúpẹ́ fún bàbá náà o mo dúpẹ́ fún àdótì tiwọn náà mo dúpẹ́ fún àràbà ìfẹ́ àràbà àgbáyé mo dúpẹ́ fún wọn mo dúpẹ́ fún gbogbo yèyé Ọ̀ṣun mo dúpẹ́ fún ìyè òrìṣà mo dúpẹ́ fún gbogbo olúwayé mo dúpẹ́ fún àpènà ayé mo dúpẹ́ fún ìyá àdé àgbà mo dúpẹ́ fún gbogbo ọmọ abílọ́jẹ̀ pàápàá gbogbo àwọn ọmọ Àwórì pátá tí wọ́n dìde lórí ọ̀rọ̀ mi kàn gbà ní àṣìṣe gbogbo àwọn ọmọ abílọ́jẹ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ o orí ìdọ̀bálẹ̀ ni mo wà mo dúpẹ́ ẹ ṣé gan ẹ kú àdótì àdúrà lọ̀rọ̀ mi dẹ̀ kàn kẹlẹ́dàá wọn jẹ́ ń ṣiṣẹ́ mọ́ o àṣẹ àṣẹ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun gan. It is adúpẹ́ adúpẹ́ bàbá a lè kàn lè jẹ́ pé kẹ̀kàn kúrò lórí ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn láì jẹ́ pé ọ̀rọ̀ yín ò sẹ́kún mọ́ ẹ wò tẹ́ bá rí lọ́ọ̀fù rẹpẹtẹ ni wọ́n ń tẹ̀ fún yín ẹ ní kò sẹ́kún lọ́rọ̀ yín kò sẹ́kún kẹ́ máa jó kẹ́ máa yọ̀ ni àti ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ látẹ̀ní lọ gbogbo ìkólọ yín pátápátá ló máa padà wọlé ẹ máa ṣubú sínú ọlá ẹ máa ṣubú sínú ìyá máa ṣubú sínú ògo ni bẹ́ẹ̀ ni gbogbo bí táṣọ yín ti ya gbogbo bí tí gbogbo oore yẹn tó ti há sí nínú pàlàpàlà àwọn onílẹ̀ ti gbà fún yín téèyàn bá ṣubú kò mẹ́rù dé ọ̀rọ̀ yín ẹ má sunkún kò sẹ́kún nínú ọ̀rọ̀ yín àwọn gbogbo àwọn ìyá wọ́n ní kẹ́ máa jó wọ́n ní kẹ́ máa yọ̀ àtàwọn bàbá mi ọba mẹ́ṣọ́ ṣòro àwọn náà wà ń bí Yèyé Àlà Àgbáyé gbogbo wọn náà wà ń bí oríṣiríṣi èèyàn ló wà ń bí báyìí mi ò rántí gbogbo ojú yìí ṣùgbọ́n àwọn tí mo rí méjì wọn yẹn dáadáa torí pé wọ́n dẹ̀ kọ́mẹ́ǹtì gbogbo wọn ni wọ́n ṣe àṣẹ fún yín tí wọ́n dẹ̀ ń wúre fún yín ìfẹ́ rẹpẹtẹ ni wọ́n hàn yín wọ́n ṣe gbogbo ẹ̀ sí ní ojú fọ́nrán níbí báyìí. Bàbá nígbà tí mo fẹ́ béèrè àwọn ìbéèrè méjì mẹ́ta kó tó di pé ẹ lọ mi ò ní ẹ ti wúre ẹ ti ṣe gbogbo ẹ ti dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátápátá àní ẹ má sunkún ẹ wò ẹ̀rín lèmi máa ń fẹ́ o torí aṣọ funfun ni mo wọ ẹ má funkun sí mi lára o ẹ má funkun sí mi lára o ọ̀pá mẹ́wàá ni màá fi gbà ọ màá rágbádá nù ẹ̀. Nígbà tí mo bá yín sọ̀rọ̀ bàbá ẹ ní nígbà tẹ́ ń ṣe kíka eré yẹn ẹ ní ara tì yín ṣùgbọ́n ẹ ń wojú àwọn ọ̀jẹ̀ tó káṣọ wá
so ìyẹn ló bẹ́ẹ̀ni mú yín tí ẹ fi sọ nǹkan kan ẹ wá tó fi káṣọ sí gbàgede ṣé ẹ ń wò wípé tẹ bá lọ sọ̀rọ̀ wọ́n mú lè sọ pé bákan ni àbí báwo gangan ni torí pé àgbà ni ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tọ́ wọn sọ́nà àgbà ni yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyẹn ni mo fi ṣáájú ní àkọ́kọ́ pé èdè ayé ò ní dì wá àṣẹ. torí njọ́ tí mo ti ń bá eré ìbọ̀ ìṣẹ̀ṣe náà ni mò ń gbé lárugẹ ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. púpọ̀ ohun mi lóòótọ́ mùsùlùmí ni mí ṣùgbọ́n oníṣègùn ni bàbá tó bí mi. ìyá. oníṣègùn ni ìyá bàbá mi. olórìṣà ni. tí mo fi sọ pé èdè náà nìyẹn nítorí pé lóòótọ́ ara sọ̀rọ̀ fún mi níwọ̀nba torí kí n tó dé oko láti fẹ́ ṣe fíìmù yìí gan ẹ̀ẹ̀mẹ́ta ni mo rí ìdádúró lójú ọ̀nà. àwọn ọlọ́pàá kọ́kọ́ dá mi dúró ojú yẹn nígbà tán rí i pé mi ni ìgbà tí mò ń lọ táyà ọkọ̀ jò mo dúró mo ṣe é. nígbà tó tún tí mo tún rìn díẹ̀ mọ́tò ṣọba ìtì àmọ́ gbogbo bí nǹkan ẹ ṣe ń ṣẹlẹ̀ yẹn náà kàn ń disturb aago mi níbi iṣẹ́ yẹn wọ́n kàn ń pè mí ọ̀kadà ni mo gbé mo ní tí n bá ń padà bọ̀ máa padà wá gbé mọ́tò ìgbà tí máa fi débẹ̀ gan àwọn ọlọ́jẹ̀ yìí ti múra sílẹ̀ wọ́n ṣe wá jáde kódà nígbà tán jáde tán ní kákan bẹ̀rẹ̀ eré èmi ni mo ní kán wá ibì kan ká fi ṣojú bọ kékun ẹ lọ kọsẹ̀ ńbẹ̀ ká tó jáde ká tó wọ́de lọ. kán rọtí kán romi kán repo àdẹ̀sí yẹn mi ò mẹ́ni tó wà lábẹ́ aṣọ ṣùgbọ́n àwọn eléégún yìí náà tẹ̀lé eégún yẹn èmi náà tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lo eégún yẹn. ṣe àwọn eré yẹn pásítọ̀ wa gba agbára lọ́wọ́ eégún lọ́wọ́ mi bóun fẹ́ kíjọ máa kún òun fẹ́ máa ríran agbára eégún yìí ló dẹ̀ ń lò tó fi ń ríran tó fi ń ṣe ìwòsàn ní ṣọ́ọ̀ṣì ẹ̀. ṣèráyé. aya gbogbo bẹ̀yẹn tán pásítọ̀ gan ò fẹ́ wá san ẹ̀jẹ̀ fẹ́gún nínú ìtàn yẹn nǹkan yí padà fún pásítọ̀ wọ́n padà wá bá mi mo ní àfi tí eégún bá lọ wúre fún un ní ṣọ́ọ̀ṣì lórí pẹpẹ lójú gbogbo àwọn ọmọ ọjọ́ àtúnṣe ibẹ̀ yẹn náà mo gbé eégún yẹn wọ ṣọ́ọ̀ṣì ó lọ wúre fẹ́ni tó ṣe pásítọ̀ ń bẹ̀. gbàtà wa kú ń bẹ̀ mo ti múra gan mo ti fẹ́ máa lẹ́ lọ́ba ló kú bì kan pé ẹni tí ọmọbìnrin yẹn inú eré yẹn ó fẹ́ gbàgbára yẹn kúrò lọ́wọ́ ọkọ ẹ̀ ó fẹ́ pa àmọ́ àfi tí eégún bá bá a lò pọ̀ àti wá múra àfẹ́ yabẹ̀ yẹn àwọn ọlọ́jẹ̀ yìí náà wà lórí ìdúró ń bẹ̀ èdè yẹn jọ mú gbogbo wa papọ̀ náà ni kò sẹ́ni tó lanu sọ̀rọ̀ àtèmi o àtàwọn o tá a fi yà tán gbàtà wá yà tán mo á múra bí mo ṣe gbéra nìyẹn mo ti wà lórí ọ̀kadà ó kàn dàbí ìgbà tí nǹkan kan ṣí iye mi mo á wò pa eégún bá obìnrin lájọṣepọ̀ tí mo dẹ̀ wà ń bẹ̀ mo kàn padà ní bá ní kọ́kadà padà n bá lọ bá àwọn tó ní eré yẹn tó ní tàn pé nǹkan kan tá a ya àgbẹ̀yìn yìí ẹ má jẹ́ ká lò ó kò bá ìṣẹ̀ṣe mu wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu wọ́n ní bẹ̀tẹ̀ àwọn eléégún yẹn ò sọ̀rọ̀ mo ní wọ́n lè má sọ̀rọ̀ o kò yé mi o bóyá nítorí owó tí wọ́n gbà lọ́wọ́ yín náà ṣe sọ̀rọ̀ bóyá iye tí wọ́n náà ò dẹ̀ sí ni ẹ ṣá máa lò rárá sínú fíìmù yìí wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu àmọ́ ṣùgbọ́n gbà tá à ń ya lọ ara àpẹẹrẹ tí mi ti ń sọ pé ó lọ́wọ́ nú nìyẹn fóònù mi gangan àwọn ọmọ tán kú dání àṣé wọ́n ti fi yà á
àṣé mi ò tí ì kú òǹbẹ gan tán ti sẹ́ǹdì ẹ̀ sórí nẹ́ẹ̀tì ìyá mi. bó ṣe ń jáde báyọ̀ ọwọ́ mi ló jáde sí. ìjọ kẹta ni mo kàn bẹ̀rẹ̀ sí gbọ́ ìpè lórí fóònù mi pẹ̀lú oríṣiríṣi ìwúre kí n má sọ nǹkan mi. wọ́n á wò pé fíìmù ò tí ì jáde wọ́n sì ń ṣe ìtókù gan lọ́wọ́ mo dẹ̀ ti ní ká má lo kinní yìí kí ló tún dé n bá ní ká bá mi wo fóònù mi náà bá rí i pé fóònù mi gan náà fi sẹ́ǹdì ẹ̀ síta n bá bẹ̀rẹ̀ sí sáré kiri pé kánjọ kan yọ kúrò bá mi dìlíìtì ẹ̀ torí mi ò mọ fóònù ọ̀pẹ́rẹ́tì òótọ́ ọ̀rọ̀ ní kéèyàn máa ń sọ̀rọ̀ wọ́n máa ń bá mi ọ̀pẹ́rẹ́tì ẹ̀ ní mi bá fẹ́ sẹ́ǹdì kankan lẹ́yìn kí n lọ WhatsApp kí n wo Facebook kí n wo Instagram kò ní bá fẹ́ ṣe nǹkan síbẹ̀ wọ́n máa ń bá mi ṣe ni. mo wá wò pé irú kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ìyá mi bí wàhálà yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn pé fóònù mi gangan náà tún wá fi sẹ́ǹdì ẹ̀ bí mo ṣe wọ̀ nìyẹn wọn bí ṣe mọ̀ wípé ayé wà níbùgbé wọn nìyẹn pé ayé pé gba ṣé ẹni tó bá ń wáyé kì í ráyé ẹni tó bá dẹ̀ ráyé kì í dáyé mọ́ ayé àkàmàrà ayé àkàǹkà tán ẹni ara nífẹ̀ẹ́ akáàkùnkùn kọ́ àdásíwájú ń ṣàn gẹrẹ mọ́ lẹ́yìn. kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè. tó tó ayé o. tó tó fún. ibi tí mo ti wọ̀ nìyẹn àmọ́ mo dúpẹ́ fún gbogbo abiyamọ ayé lẹ́ẹ̀kan sí i. bọ́rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. àdúpẹ́ ẹ̀kú àjàyè ẹ̀kú oríire náà àwa dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn yèyé àwọn bàbá tí wọ́n mojúbà ayé ìyá àlànà sọ̀rọ̀ wọn ní kábíyèsí ayé mo tó mojúbà o èmi náà júbà àwọn àgbààgbà o lótú Ifẹ̀. àdúrà mi ni wípé àwọn eléré orí ìtàgé tó kù ẹ wo bí tí kinní yẹn ẹ wo bí tó ti dé. ẹ wo ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. gẹ́gẹ́ bí mo ṣe bá yín sọ nínú ilé tí mo ní gẹ́gẹ́ bí mo ṣe bá yín sọ wọ́n jẹ́ṣẹ́ yẹn fún yín wọ́n ti ń jẹ fún yín tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ bí ara sí wọ́n tún ṣàyín wò títí ṣùgbọ́n ṣe rí ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń sọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ wà ló. ìyá mi bàbá. gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ọdún kẹta rèé sẹ́yìn mọ́tò méjì ni mo tà lórí àkọ́bí mi. nígbà tí àìsàn yìí dé tá a mọ̀ mi tó ti dé. ara mi ní nǹkan bí ọdún bíi 10 sẹ́yìn ní ìsìn ọdún kan gbáko ni mo lò lórí ìdùbúlẹ̀ àìsàn. àbíyèsí Elédùmarè. kò sí oorun lọ́sàn-án kò sí lálẹ́ pé wọ́n sọ pé ọmọ ẹ̀dá ń tòrùgbé fún ọdún kan káwọn tó láyé tó gbà mí là k'Olódùmarè tó sọ pé mo sì ní nǹkan ṣe láyé ẹ̀yìn ìgbà yẹn bí tọ́mọ mi náà wáyé mọ́tò mo ta nǹkan nígbẹ̀yìn ó pàpà fàyè sílẹ̀ náà ni wọ́n pàpà gbọmọ náà lọ́wọ́ mi kẹ́ ẹ lè mọ̀ pé ogun yẹn ti ń jà mí bọ̀ ti pẹ́. ẹ fura ni. ṣùgbọ́n ẹ̀dá ò ní mọ̀ rìn orí mami káyé má mú wa kò sẹ́ni tó lágbára táyé. kó ba lè dópin náà ni gbogbo eléyìí ṣiṣẹ́ ẹ wá padà sí ẹ máa rántí ilé ẹ máa padà lọ sí ibi tí wọ́n gbé sí fún yín ẹ lọ gbé padà ńbẹ̀ ó ti yé yín a máa sọ ètò kù ìrápọ̀ létí ọpọ́n lóríṣiríṣi ẹ máa padà lọ sílé ìṣẹ̀ṣe la gbà kò ṣeé yájú sí. bẹ́ẹ̀ni ìṣẹ̀ṣe la gbà kò ṣeé yájú sí. àdúrà mi ni pé gbogbo àwọn eléré orí ìtàgé yòókù á ti kọ́gbọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ bàbá ọmọbìnrin yìí ṣe mọ̀ pé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò bá mi sọ̀rọ̀
àfíìsì tẹ ní kí n pè àfíìsì ẹni ọlá tí mo pè kò pè mí padà mẹ́sẹ̀gì tí mo sẹ́ǹdì sí kò ṣe nǹkan kan látàlẹ́ ẹjọ́ yẹn kí lẹ rò pé ó ṣẹlẹ̀. mi ò lè sọ nípa ẹ má jẹ́ n tàn yín torí mi fúnra ara mi gbìyànjú títí mi ò rò wípé ó kó mi sí wàhálà mi ò rò wípé òun ló kọ ìtàn mi ò rò pé dàrẹ́kítọ̀ ló sọ pé ṣe báyìí èmi náà ń pè é mò ń sọ fáwọn tán máa pè é wọ́n ní ká yọjú táwọn bá ní dáríjì wa wọn ò ní sọ pé ká yọjú àṣìṣe wa náà fẹ́ sọ fún wa èmi ò wá mọ àwọn àlùbáísà tó ní tí wọ́n ń sọ pé ó ṣàn sọ pé wọ́n ní kó máa yọjú ó léwu fóun nígbà tí mi náà dẹ̀ ti gbé tèmi dání báyìí ṣe mọ̀ pé ìwọ̀nba náà ni máa ṣe mi gbọ́dọ̀ tún fẹ́ ru ẹlẹ́rù mi gbọ́dọ̀ ru ẹrù ẹlẹ́rù kí n fa tèmi dání lèmi ṣe fèsì tèmi o. tán àdúpẹ́ ọ̀rọ̀ tí ẹ ṣe jẹ́ nìyẹn o. àdúpẹ́ ibi tó dé àdúpẹ́ ọpọ́n tuntun tó ṣẹ̀ ṣí fún yín ọpọ́n náà wà ní fọmọ yín lọ́wọ́ bàbá ẹ má bínú pé mo ń fi ọmọdé mo fi wúre fún yín wọ́n ní kẹ́ ẹ yí padà kẹ́ ẹ lọ gbé níbi tí tẹ́ ẹ gbé pamọ́ sí ẹ lọ gbé níbi tẹ́ ẹ gbé pamọ́ sí a máa ṣàlàyé ẹ̀ fúnra wa ní ẹ̀yìn ilẹ̀kùn mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ọjẹ pátápátá gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi ọjẹ kábíyèsí yín o kábíyèsí ọjẹ mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo kanlẹ̀kùn yín ẹ̀dẹ̀ tí mọ́ mi lójú ẹrù tí bàbá ńlá bàbá wa Ògúnfúnmi lè ẹrù mọ́ mi lára ẹ sọ pé ṣèbí ọmọ ilé ọba ni ṣèbí ọmọ ìbílẹ̀ náà ni ó lóhun kìrìsìtẹ́nì ẹ ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹlẹ́sìn ìbílẹ̀ kì í tàpá sẹ́nì kankan wọn ò ní pé kẹ́ wá ṣe ní tipátipá ṣùgbọ́n ẹ má wàá lọ máa sọ pé ẹ máa fi àṣà ìbílẹ̀ àṣà ìṣe wa ẹ mọ̀ pé òyìnbó ló tún wá ń kọ́ wa ní bọ́n ṣe ń dá fáǹsìn ó yẹ kójú máa tì wá. abẹ́ráyé. òyìnbó ló ń kọ́ wa nífá òyìnbó ń mọ ohun ìlù tó bá ń lùlù òyìnbó mọ nǹkan tí lù ń sọ ṣé èyí tó kó wa lẹ́rù òtó tó yẹ pé gbogbo ètò àlàáfíà bàbá mi kò tó tún kù látún gbélé wọn lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ní pé ẹni tó jì sí kòtò ó yẹ kó kára tó ń bọ̀ lọ́nà lọ́gbọ́n èyí tó ṣẹlẹ̀ sí bàbá yìí wọ́n ràánú gbà o wọ́n ràánú gbà ẹlẹ́dàá ọ̀dẹ̀ tí wọ́n takò wọ́n bíi ti àbúrò mi ọmọ mi yìí torí èmi ò mọ àwọn tó sọ pé kó má dá mi lóhùn mi màá sọ pé kó má yọjú torí pé ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n ti sọ fún pé kó má wọ́ọ̀rì wọ́n á lọ ṣèwé odò fún àánú ẹ ṣe mí nǹkan ìwọ tán wọ́n fi ẹ̀kú wọ́n fi sùnlé ẹ lórí mọ́lẹ̀ báyìí wọ́n gbé ẹ̀kú wọ́n fi sùnlé ẹ lórí báyìí wọ́n wá ń jókòó wà lórí ẹ. ẹ̀kú tí kì í ṣe pé òun ló lọ rán. tí ì ṣe costume. ẹ̀kú tó ń gbé. wọ́n lọ gbé ẹ̀kú wá láti ilé wọ́n wá gbélé ẹ lórí mọ́lẹ̀. wọ́n fi ṣe tutù fẹ́ nìkan ni. bẹ́ẹ̀ni. àwọn tó gbégún yẹn wá náà ò ṣe dáadáa rárá. ẹ̀kú tó fi ṣe tutù fẹ́ nìkan náà gbélé lórí ló bá tán. ṣé mọ̀ pé mo ṣì sọ kínní ìlànà ẹ̀yìn èèyàn mo ní ẹnikẹ́ni tó bá gun àyà ọmọbìnrin yẹn mo ní kò ṣoríire mọ́lé ayé ẹ̀ tí ò bá lọ kó lọ ṣe bó ṣe yẹ kán ṣe kó wẹ wíwẹ̀ kó jẹ jíjẹ kó mu mímu wọn ò kú ní kó wá mu ẹ̀jẹ̀ èèyàn irọ́ ni àwọn pípú irọ́ ni wọ́n ń pa ṣé wọ́n débẹ̀ ṣé wọ́n ti bo ẹ̀jẹ̀ èèyàn fún wọn ojú kan mú rí. ó mà ṣe bàbá ẹ ṣé mo dúpẹ́ láìpẹ́ nígbà tí gbogbo ẹ̀ bá tún ṣe dáadáa tán àwa jọ ṣe fàájì lórí ètò ìṣẹ̀ṣe làgbà kò ṣe é tẹ́jú ẹ̀ mọ́lẹ̀.
ò sí wàhálà. Okay. Ǹtẹ́ gbé dání àjọ gbé dání ni. Bẹ́ẹ̀ ni ẹ ṣe. Àtúnwájọ́ ọmọ ọ̀yá. Àwórìlà. Kì í ti gbé Ó ìyá mi. gbére bàbá mi. Ètì ṣeré ọlọ́fin lẹ́bi ti wá o. Ọmọ onígbàkulé. Ìyá mi ìkẹ́ wá láti Ọ̀rẹ́gùn. Ọmọ Ọlọ́rẹ̀gùn máa jò ọmọ ìgbín láṣẹ ní gbọ̀ngàn. Ẹbí ni wá, èmi náà tọmọ Ọ̀rẹ́gùn yẹn látògùdù. Ló bá tán. Èmi náà tọmọ Ọ̀rẹ́gùn yẹn látògùdù. Kódà àwọn ayé ṣẹ̀ṣẹ̀ tún wá fi oyè yẹn gangan. Oyè Alápinni yẹn gbogbo àwọn ọ̀jẹ̀ wá fẹnu sí pé dandan mo gbọ́dọ̀ lọ jẹ́. Àpinni yẹn wá ló bá tán ṣe rí sí. Torí wọn oyè yẹn wà nílẹ̀. Lóòótọ́ wọ́n ti fi lọ̀ mí sẹ́yìn ṣùgbọ́n mò ń wò gbà orí tèmi ò gbé nǹkan tán wí yìí o. Ṣùgbọ́n báyìí nígbà tí eégún fún ara ẹ̀ ti wá sọ wípé ẹni tó ní àgbè máa bára mi hàn ẹ́. Ṣé mi ò wá ní dá lóhùn báyìí? Bẹ́ẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ rí pé mi ò dẹ̀ ní nǹkan míì tí máa ń ṣe nǹkan bá rú mi lójú ìyá mi eégún yìí náà ni máa ń bọ. Ó kàn ti ṣe díẹ̀ ni. Wọ́n edit káyé má fi ajé wọn wá. Wọ́n ní talent tó edit fíìmù yẹn. Wọ́n edit fíìmù yẹn. Wọ́n sì ń yà lọ lọ́wọ́ ni. Wọ́n fẹ́ fún bàbá nígbàdí ló ṣe jẹ́ pé ibẹ̀ yẹn nìkan ló jáde bó dẹ̀ ṣe máa jáde báyìí ọwọ́ mi ló jáde sí ọwọ́ èmi àti ìyá àgbọn ló jáde sí. Ọlọ́run ni ò ní kí gbádìí ọ̀hún gágbó kó ń di mi àmọ́ ó kàn sóko dojú ó ń di mi ni mi ì tiẹ̀ mọ̀ pé mo ló kó ń di mọ́. Ọmọdé òde bí ẹrù. Ó lẹ́rù ó bá. Ìgbà tí ṣe àwọn fídíò yẹn àánú ṣe mí mo ní àyà àgàn a gbọ́dọ̀ ṣe kankan mi ò ní gbà mo bá fohùn ránṣẹ́ sínú ilé mo ní ẹ bá mi lọ jù sínú ilé kí gbogbo wọn kàn máa gbọ́ ẹbí mi lẹ́ni yìí o ẹbí wa ni o èèyàn wa ni o èdè ayé ò ní mú wa àṣẹ ìyá mi àdúpẹ́ lọ́dọ̀ àṣẹ àṣẹ̀dá adẹ́gbà. Mo dúpẹ́ oṣù ayé mo dúpẹ́ àjẹ́ ayé mo dúpẹ́ eégún ọ̀run mo dúpẹ́ eégún ayé mo dúpẹ́ èṣìbà ọ̀run mo dúpẹ́ fún gbogbo orúmọlẹ̀ pátápátá tí wọ́n jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ kí n bẹ́sẹ̀ náà lọ. Mo dúpẹ́ o mo yíra lẹ̀ o. Ẹ ṣé jẹ́ ká máa fi èyí ṣèlọ fún ẹ̀yin ẹ ṣé à ń lọ ní ti ara ni kì í ṣe ní tẹ̀mí àtúnṣe máa pàdé padà lórí WhatsApp tí bá ṣe tán òde rí ẹ tètè lọ fẹ́ṣẹ̀ náà kẹ́rìndé máa lọ síbi tẹ̀mí. Àṣẹ àdàgbà homo ní tó ṣe ẹ dàgbà ẹ dògbò àṣẹ o ìlú ògógó la bóṣù àwọ oṣù àwọ ìdúgbò rẹ ẹni dùbúrà rẹ o gbogbo ọmọ abilọjẹ pátá àní bá wọn kúkú ọwọwọ gbogbo oníṣẹ̀ṣe pátá ìṣẹ̀ṣe àgbè wà ní bá wọn kúkú ọwọwọ àní tójú lẹ mọ́lẹ̀ o. Ifá kan ní akúrí má fa lórúkọ àpékú abòjùjù takókó orúkọ àparùn ikú tí gbogbo wa ò bá kú àwọn ọ̀tá wa gbà kú àrùn tá àbárùn ọ̀tá wa gbárùn ikú wa dikú ọ̀tá o àrùn wa dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn poṣó ìbẹ̀ǹbẹ̀ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òdí àgbọn adífá fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀lẹ́yẹ gòkèwẹ́ wá sìn mí ilẹ̀ ò ní lè kí tẹ̀tẹ̀ rẹ̀ gbó má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀ rẹ̀ gún mójú o kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ní tó ìgbín yọ̀ ẹ yọ̀bọ̀ lọ́wọ́ ikú ìyá mi gbogbo etí tó ń gbọ́ mi à yọ̀bọ̀ lọ́wọ́ ikú o ikú ọdún yìí ò ní kàn wá ọdún tó ń bọ̀ ò ní kàn wá àgbo ohun tolú ọ̀rọ̀ àdàgbà àdògbò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun gan ẹ ṣé gan o ẹ ṣeun. Adélé Adé máa retí yín lẹ́yìn ètò. Àsọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ ṣé ire o ire kàǹkà.
ẹ̀yin èèyàn mi ṣe rí pé tèmi tọpẹ́ inú mi dùn wọ́n ní tí eégún bá jóore orí àṣekínni ayátọ́kù ètò tí a gbé lé mi lọ́wọ́ ó ń dàgbà sí ó ń dàgbà sí ó ń dàgbà sí inú mi dùn orí mi wú orí mi súwẹ̀lì gan lẹ́ni tí mò ń wo gbogbo àwọn bàbá mi àti ìyá mi yèyé àlàgbáyé ọba mẹ̀ṣọ́ ìṣòro gbogbo wọn náà kórè lọ́kọ́jú kan ẹkún wájú fọ́nrán ogbó atọ́ yìí ó bàbá pọ̀ òrìṣà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ kú àpọ́nlé mi màmí náà tó ọmọ ṣe fún yín ní àṣálẹ́ ní àní ètò tá máa ń ṣe ní sátidé ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá máa mú yìí láti Òtù Ifẹ̀ lọ́hùn-ún ni mo ti fẹ́ gbé bàbá wa bàbá àgbà bàbá pátápátá bàbá ọba lẹ́sù ọba Ọbàtálá wọ́n ń bọ̀ má jẹ́ kí n ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ orúkọ wọn fún yín ẹ̀ṣẹ́ ìka kan ra ọmọ bẹ́ẹ̀ ọba lẹ́sùn bàbá àgbàlagbà láti Òtù Ifẹ̀ lọ́hùn-ún yẹn ní ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ojú wa pé ẹsẹ̀ wa pèlé ọba mẹ̀ṣọ́ ṣòro èèpà òrìṣà bàbá o ẹ ṣé o ta ló fẹ́ wọlé ẹnìkan fẹ́ wọlé talẹ̀ tó fẹ́ wọlé màmá ẹ káàbọ̀ o bóyá wọ́n ní nǹkan méjì mẹ́ta kan tí wọ́n fẹ́ bá wa sọ ẹ káàbọ̀ accept ẹ mo ti gbé yín sí accept ẹ so that ẹ lè show click lórí ẹ bóyá network nìyẹn tabarẹ tó fẹ́ wọlé fún ìṣẹ́jú kan méjì lè wọlé kí tẹ bá fẹ́ ní kankan tẹ fẹ́ ṣe mo ní ìwúre yìí ni mo nílò ẹ wúre fún mi o ẹ wúre fún mi lọ́mọdé lágbà o kí n má tẹnu gbó bí ọwọ́ o iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ ìbílẹ̀ tí mò ń gbé lárugẹ wọ́n ti pè síbẹ̀. mi ò lè gbé ẹni tó ń pè yẹn ẹ má bínú ẹ má bínú màmí ó dàbẹ́ ní pé nẹ́tíwọ̀kì yín ó ń blọ̀kì kìíní yẹn ó ń blọ̀kì ẹ̀ nẹ́tíwọ̀kì yín ń blọ̀kì ẹ̀ tàbá rí ẹlòmíì tó tún fẹ́ wọlé níṣẹ́jú àáyá ṣé kí n gbé yín wọlé àbí kí n má gbé yín wọlé ẹ jẹ́ kí n mọ̀ ṣé kí n gbé yín wọlé àbí kí n má gbé yín wọlé ẹ jẹ́ kí n mọ̀ ẹ kàn tẹ ọba mẹ̀ṣọ́ ṣòro ṣé kí n gbé yín wọlé ẹ wúre fún mi o yèyé àlà ṣé kí n gbé yín wọlé gbogbo yín ni mò ń rí o ṣé kí n gbé yín wọlé gbogbo yín ni fídíò yín wà lẹ́tọ̀ gbogbo fídíò yín sílẹ̀ yányányá mọ́dà mi mọ nǹkan tó dé kò wọlé mo send ẹ̀ sí yín kò wọlé bóyá nẹ́tíwọ̀kì ló ń wave ẹ̀ kúrò Rosanne du ẹ̀yin tẹ́ máa ń lorúkọ yìí náà ní o Rosanne ẹ káàbọ̀ òrìṣà ẹ ṣé gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àṣẹ 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 ìyá mi àṣẹ o wà ẹ ṣé mo dúpẹ́ ẹni tí kinní ò bá tí nẹ́tíwọ̀kì ò bá jẹ́ kẹ́ wọlé tẹ àtẹ̀jíṣẹ́ àdúrà ẹ wúre fún mi àwa àbílẹ̀ a máa ń wúre ni ẹ wúre fún mi kí iṣẹ́ tí ẹ gbélé mi lọ́wọ́ yìí kí n ṣe láṣẹ ṣoríire kí n má fi ọmọ kí n má fi ṣiṣẹ́ yìí o kí n má fẹ̀ yára mi ọkọ̀ kí n má fi kí n o gbogbo ẹnikẹ́ni tó bá ní ó kọ̀nà tí máa gbé gbà àwọn àgbàlagbà kan bá mi fún wọn ní kan bá mi ṣọwọ́ fẹ̀fẹ̀ gbá wọn nídìí ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi tí ẹ péjọ lọ́sàn-án yìí láti wá pọ́n mi lé Olódùà á bá mi pọ́n yín lé a máa fi èyí ṣe lọ ẹ ṣé gan ni inú mi dùn ara mi yá gágá tí mo bá bojú ẹ̀ tí mo bá rẹ̀yàn mi inú mi á dùn ara mi á yá gágá ẹ ṣé mo dúpẹ́ jẹ́ ká fi orin kékeré kan ka orin ìbílẹ̀
gbogbo yín lè máa nífẹ̀ẹ́ sí orin tí mo fẹ́ gbé sí gbogbo wa la máa nífẹ̀ẹ́ sí torí orin tó jẹ́ orin tó kọ́ wa lọ́gbọ́n. Ta ló ń pè oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. Ọmọ Yorùbá wo ló ń pè oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta kó súnmọ́ bí ó? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. This is the Topola Ifikutai, the prophet of music, Ìṣẹ̀ṣe làgbà. Ṣé bá ń sunkún? Ṣé kì í ríran ní jẹjẹ ń bọ̀? Tó bá bẹ̀ sí kó ní lẹ́rú, ṣé kọ́kọ́ lọ yìnbọn ni? Kò yé mi o. Ọmọ Yorùbá ló ń pèsè àbáláyé. Àṣẹ ìyá mi, àṣẹ o, yèyé àlà, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ẹ jàrí ẹgbọ́n tèmi, má ṣì mí gan. Kò sẹ́ni tẹ ọkọ̀ wá ṣẹ̀ṣẹ̀ àbáláyé ò gbọ́ tèmi. Alágẹ̀mọ́ ti bímọ tán, àìmọ́dékù sọ́wọ́ ọmọ. Èyí wù ọ́ pé báyé rẹ̀ ṣe, oníyà nìkan ni ó jẹ nǹkan rẹ̀. Àmì èyí tó ń kọ́ mi lóminú mo wá wí o. Eléyìí tó ń kọ́ mi lóminú nìkan ni mo wá sọ. Wọ́n lẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn Mùsùlùmí. Àtàwọn ẹlẹ́sìn kẹta talẹ̀ lẹ́sìn kẹta kankan. Ó jẹ́ lẹ́sìn àbáláyé lẹ́ ń pè lẹ́lẹ́sìn kẹta o. Ẹni lè tú sílẹ̀ gidi Ọlọ́run. Lẹ́sìn ká dáyé bá, lẹ́sìn tó palẹ̀ fún wa. Lèpo ẹ̀gúsí ẹwà dùn wá ìdírí mọ́. Ọmọ Yorùbá rò òdùdílẹ̀ kó tó pẹ́. Gbogbo ẹ̀ ò bá gbogbo máa pariwo Jésù níwájú ilé àpènà. Kò sẹ́ni tàbí ẹ̀ lọ́wọ́, ìtàn òbí kan. Àmọ́ tó bá bí ẹrẹ́ pariwo Jésù kan níwájú mọ́ṣáláṣí. Wọ́n bá ní kọlẹ̀bù ẹ̀ ò kókó tọ́jú ayé. Ọmọ kékeré tó yí bá kékeré sí lẹ́gbẹ́ mọ́ṣáláṣí. Ìlú Ìlọrin lọ́dún 2020 ìlọsí. Ìyá ọjà kankan àbí gbàṣẹ ń para ní nítorí ẹ̀sìn. Ẹlẹ́sìn àbáláyé lẹ́yìn tó kú mọ́. Ọmọ tó kọ́wọ́ sí ti wọlé bàbá sọ́mọdún. Wo bí onígbàgbọ́ lè mi ìránṣẹ́ Ọlọ́run alààyè tó dájú. Tí mo bá wá ń sọ̀rọ̀ jáde lẹ́nu kò tẹ́tí gbọ́. Èmi ò bá tẹ̀síwá o, káyé pàkójú ètò tẹ́lẹ̀ ní mo bá wá. Ẹ̀bọ láǹfẹ́ nìkan la ń ṣe èdè ẹ̀ o. Àbí ẹ̀sìn kẹta láyé, ẹ̀sìn bàbá ńlá bàbá yìí. Ẹ̀sìn tó ti ń fẹ́ kí Kìrìsìtẹ́nì kan tó dé. Aṣáàbí ṣàbàláyé kan tó bá àná bí wọlé. Ìṣẹ̀ṣe bá jẹ́ ẹ̀sìn kan tí ó dáa. Ó dájú kò ní sáyé fún Kìrìsìtẹ́nì kankan nílẹ̀ yìí. Ẹ̀sìn àbáláyé kankan ló yẹ ká máa pè lẹ́sìn àlàáfíà. Orí bíbá lẹ́yìn pàrà ní kiri nítorí ẹ̀sìn o. Ọmọ Yorùbá ronú, ọmọ Yorùbá ronú jinlẹ̀. Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. Ta ló ń pè oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. Ọmọ Yorùbá wo ló ń pè oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta kó súnmọ́ bí ó? Ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe. Bọ́bọ̀ Ìbàdàn Yorùbá ládẹ bá àrọ̀bá. Bá àrọ̀bá ṣáàlì bàbá ìtàn yóò Ọlọ́run. Great grandfather mi, mo gbọ́dọ̀ kan lẹ́nu wọn kan lérelé. Ọlọ́run bá mi táyé bí ìdílé ó sáfẹ́fẹ́ ire. Wọ́n ní láyé ìgbà kan tó yìnbó wá. Lòyìnbó mú pa àṣìparọ̀ wá ọ̀dọ́ òun. Kò tí ẹ̀ yé mi, ọ̀nà wo lòyìnbó gbà bá wọn sọ̀rọ̀ òun náà. Tọ́jà wá ń fi góòlù wọn gbàgbé. Màmá ní láyé ìgbà yẹn, láyé ìgbà tójú ń bẹ̀ lórókù. Wọ́n ló yìnbọn àpòkè wá fáwọn grandmother wọn. Wọ́n á ní kọ́ wá máa fi góòlù wọn gbàgbé. Kọ́ wá máa fi góòlù wọn gbàgbé torí Ọlọ́run jẹ́ èrò wìtìwìtì lọ́dọ̀ òyìnbó ní ìdìgbà yẹn. Ẹ wá wo òyìnbó tó jẹ́ tó báyìí fáwọn bàbá wa o. Òyìnbó ló tún mẹ́sìn wọlé Ọlọ́run. Wọ́n mẹ́sìn wọlé, wọ́n ní kọ́ mẹ́kún dàgùtàn. Ọmọ Yorùbá ò rọpọlọ rò ṣé ìdẹ̀ ti kọ́ báyìí. Báwo la ṣe dùn tó bí rẹ́ẹ̀dì irú tí mo rí lọ́wọ́lọ́wọ́? Òyìnbó ibà ṣèkà fúnra wa Ọlọ́run. Òyìnbó tó ní àmàdẹ́sẹ̀ àbáláyé mọ́ o. Àwọn òyìnbó ló kọ́kọ́ wọn wá síbẹ̀ láti wá kọ́ṣẹ́ ẹ̀ka.
ló ń jẹ tán ni ò dáná fọmọ wọn jẹ. Ta ló mọ̀ tán Ísọ̀ àti Jákọ́bù tó yìnbó kọ́. Jákọ́bù kò fẹ́ o, Ísọ̀ ni mo kó òrìra. Jákọ́bù bí òyìnbó, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ísọ̀ ṣáàlèyàn dúdú o bí tiwa. Ísọ̀ ṣálẹ̀ kan, Jákọ́bù làbúrò. Jákọ́bù torí àṣàrò òbí ìdí ẹ̀gbọ́n ẹ̀. Àwọn bàbá wa tàbí olùwọ̀n péjìdó nítorí ìké. Now listen. Òyìnbó ló sọ wípé aṣòfin bí wa nù. Wọ́n lẹ́ni bá ti ṣẹ̀sìn àbáláyé òní lè dọ́rùn sí ni. Now, àti sókún bí dànù àmì ráre. Èmi ti rẹ́ni tó gbàwẹ̀ yóò tí ó sàpá. Bẹ́ẹ̀, ògùn òjò táwọn bàbá wa lè ṣẹ́ pẹ̀lú £2. Àmọ́yìnbó ti sọ fún wọn kọ́ mọ́ ṣe yẹn nítorí ọ̀run. Ọmọ ẹlẹ́ran ń jẹ gungun ọ máa ṣe. Ẹ̀wà wọ́n máa láṣọ tó rí níwòròyé onígboro. Inú ńlọ ẹnìkan, wọ́n jẹ́wé ìfirigun. Ó yàrí pátá ó ní kwaya mástà lòun níjọ wọn. Holy Ghost fire náà ń pèlè lórí tó fi dákẹ́. Yorùbá ti sórí àṣàrò tó kù bí wọ́n o. Ìkéde dẹ̀ kó fún àwọn gbàgbé òdùdọ́. Yorùbá ròdù rẹ̀ wò. Ẹ bá já padà sílé wa nítorí òmìnira. Ó dá mi lójú, òyìnbó fa agbára ṣeré. Ẹni tí lòyìnbó lè ṣe nítorí agbára. Ìran ọjọ́ ọ̀la wa lòyìnbó rí náà fi dọ́gbọ́n sí. Àbí òyìnbó ló ń ṣèbọn, ṣáṣe òyìnbó gba ọ̀la yòókù láyé dá. Jẹ́ ìdádúró nínú ẹ̀yẹn kí n máa lọ. Ọlọ́run dẹ́kọ̀rọ̀ yóò ṣèṣe ní nínú wa. Ọmọ aláṣọ, bàbá òun wà kí sàmọ́. Ọmọ ẹlẹ́ran wa yéde gbogbo ayé yóò gbé. Ta ló ń kó oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta náà? Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ọmọ Yorùbá wo ló ń kó oníṣẹ̀ṣe lẹ́lẹ́sìn kẹta? Kó súnmọ́ bí o. Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà ó, ọmọ Yorùbá padà wá sílé o. Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe ṣàlàgbà gbogbo ẹ̀sìn náà. Ìṣẹ̀ṣe làgbà ó, ìṣẹ̀ṣe. Ẹ ṣe ìṣẹ̀ṣe làgbà kò ṣe é yájú sí òun lè tò apá kejì rèé apá kìíní àṣẹ pẹ̀lú ìyá àgàn ìdímù àwọn eléégún lénìí àtúmọ̀ ọ̀jẹ̀ kan náà látún wá yẹn tàtún ṣe gbíríkótó nínú ilé àyànjú àwọ̀ tó bá di ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ Jímọ̀ olóyin ó máa ti dojú àti fẹ̀ lọ́hùn ni mo ti máa gbé ẹnìtàn máa wá tún là wá lọ́yẹ̀ tán máa là wá lọ́yẹ̀ kí iná ń pè l'Elédùmarè báwo ló ṣe ṣe báwo ló ṣe ń sọ kí ni ìtumọ̀ eléyìí ká sọnù ká tó sọnù àwọn bàbá mi ọba lẹ́sùn láti Òtúfẹ̀ lọ́hùn ni wọ́n máa jẹ́ àlejò wa ní ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ní àṣálẹ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní sátidé ètò wa ètò mi ètò yín ètò Ọlọ́fin Àwórì gbogbo pátápátá ẹ jẹ́ ká péjọ ní aago 9 ti Nàìjíríà ó jẹ́ aago 10 ní àwọn àdúgbò kan láwọn àdúgbò míì ó jẹ́ ọ̀sán kí gbogbo wa káṣá ti ṣe kí ni káṣá ti jọ péjọ lálẹ́ àṣálẹ́ yìí ó máa gbẹgbẹ níkẹ fàájì ni o àríyá ni o a máa tún kọ́ra wa ní oríṣiríṣi nǹkan àwọn nǹkan tó kù díẹ̀ káàtó a máa tún ṣàlàyé ẹ̀ fúnra wa nípa àṣà ìṣẹ̀ṣe àwọn tá a bá níwájú bí wọ́n ṣe ṣe káwa tá a ń bọ̀ lẹ́yìn káyé polúkú muṣu mo tún wá fẹ́ bá gbogbo ẹ̀yin tó jẹ́ pé ṣé ẹ mọ nǹkan tó ń lọ mo kàn fẹ́ òfófó ni mo fẹ́ ṣe ìkọlọ́hún ṣàánú fún mi nígbà tí oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀
wọn ò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe òun ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ tẹ́ bá dé orí YouTube àwọn fídíò tí wọ́n ń pè ní TikTok àbí TikTok àbí kí wọ́n ti ń pè nísìn egungun lẹ máa rí egungun tó tún gbé POS dání mo ní fídíò kan tí ó jẹ́ pé mi ò lè pín fúnyàn lórí WhatsApp ọmọbìnrin yìí wà ní hòhò ìbíǹbí ibi tí Olúwa Elédùmarè tó gbé ẹsẹ̀ lé ibẹ̀ ni mo kọrí mi sí ilẹ̀ tí màá sùn ni mo gbẹ́sẹ̀ lé ọmọbìnrin yìí wà ní hòhò ìbíǹbí ọyàn ẹ̀ méjèèjì piercing wà ń bẹ̀ eégún yìí dẹ̀ yọ̀pá tínrín ó dẹ̀ ń gbà sí i fún tó tún dùn tó ń dùn tó ẹ̀jẹ̀ ń play ẹ̀ fún yín kẹ́ ẹ̀ kúkú lè rí mo kàn máa play ẹ̀ fún yín ni kẹ́ẹ̀kan gbọ́ ni kẹ́ má sọ pé àsọdùn ọlọ́mọ plenty pọ́ńbó ló tún ti rí yẹn kẹ̀ ọmọ yìí ó fẹ́ fọ́lé ayé èmi kan tí ò bá ṣẹlẹ̀ mi ò ní sọ pé ó ṣẹlẹ̀ ní mọ̀nàkà ẹ̀ ó happen gidi ọmọ yìí dẹ̀ kú ẹsẹ̀ méjèèjì ó dẹ̀ hangi ẹ̀ sókè wọ́n dẹ̀ ń gbá sí fún kò tiẹ̀ sí tìjú mọ́ nínú gbogbo kínní ẹ má jẹ́ ká máa ṣe kínní yìí mọ́ o kò dá o kò dá nǹkan tí ò dá ni ò dá o nǹkan tí ò dá ni ò dá ọmọ yìí ẹ máa gbọ́. Ìhòòhò ìbíìbí ló wà o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ká tiẹ̀ sọ pé òkè kọ̀stúùmù lélẹ́yìn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ torí eégún náà tó? Ó mú dàjì aṣọ eégún, ó mú dàjì aṣọ clan, ọjọ́ yìí gbogbo ẹ̀ papọ̀. Wọ́n dẹ̀ gbé ọmọ yìí inú lẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń rún mọ́bẹ̀. Wọ́n dẹ̀ ń rún mọ́, wọ́n ń rún mọ́. Ní hòhò ìbí. Ṣó dáa? Inú ẹ̀ náà láti rí ṣé tí ẹ wá rí eléyìí eégún eléyìí tí mo ń sọ yìí eégún eléyìí gbé POS dání ni eégún oní POS nìyẹn fi ń gbowó tiẹ̀ àwa sọ pé àwọn oníṣẹ̀ṣe àwọn ọlọ́jẹ̀ ń bínú wọ́n ṣe ètùtù yẹn bó ṣe yẹ kán ṣe wọ́n dẹ̀ ní gbogbo àṣírí tí wọ́n ń fi ẹ̀kú aṣọ tí wọ́n fi ń ṣe ṣe rí mọ́sọ̀fà àwọn aṣọ wọ̀nyí ìmí wọn fi ṣe ra padà fún ẹlòmíì ṣùgbọ́n àwọn ọmọ tó wà nínú ilé wọn á lọ jí aṣọ wọn ní kẹ́yìn ìgbà kẹ́ fi ṣe fíìmù irú ẹ̀ ní tí wọ́n ṣe yìí tó ṣe yẹn aṣọ tán fi ṣe ìràpadà fún yàn táwọn wèrè kan tí wọ́n lọ tán lọ kó wọ́n wá sì déwọ̀ láyà mo sì sọ lánàá mo lẹ́ni tó bá bá ọmọbìnrin yẹn ní ìkọ̀kọ̀ papọ̀ mo ní kí ni mo láyé ẹ̀ bàjẹ́ ní ayé ẹ̀rún gégégégé ayé ẹ̀rún wómúwómú kò lè ṣoríire mọ́ tí ṣèyí fúnra rẹ̀ tí ò bá lọ kọ́ lọ wẹ̀ fún kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́jẹ̀ bí bàbá yìí ṣe bó ṣe fi àgbàlagbà rẹ̀ tó lọ síbẹ̀ tó lọ dọ̀bálẹ̀ tó yí ńlẹ̀ wọ́n dẹ̀ wúre fún wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún wọn kò dẹ̀ tí ì tán síbẹ̀ wọ́n sì ń tẹ̀síwájú ìwọ wá nítorí pé wọ́n jọ́mọ ṣẹlẹ̀ torí pé ojọ́mọ ṣẹlẹ̀ rò pé bóyá tó bá lọ bá wòlíì kan wọ́n á ṣiṣẹ́ ìṣẹ́gun fún ẹ wọ́n á ṣiṣẹ́ ìràpá wọ́n á kàn máa dó ẹ lọ́fẹ̀ẹ́ ni torí kò lè kúrò lára ẹ
kò lè kúrò lára ẹnikẹ́ni tó bá ń gorí ẹ̀ ó máa fi balẹ̀ ayé wọn jẹ́ lọ sí ni. ẹ wò eégún tó ń gba ṣe ń gbọ́. ṣe rí eléyìí kì í ṣe pé bóyá kọ̀stúmù rí láṣọ ni. Now your woman straight. I give you 50 naira, no collect. I give you 100 naira, no collect. I give you 200, no collect. Can't give you 1,000 naira, no collect. I dey do you now. Now your woman straight. If I take my ATM now. I get them. Let your man go. I see them go. But let me get them. You got the wọ́n gbé POS lọ fi gbowó eégún ẹ wá ní káwọn ọ̀jẹ̀ kan má bínú sínú ilé ìwọ jẹ gbà ó ìwọ jẹ gbà tán bá fi irúwé yìí ṣe wọ́ jẹ gbà ó ẹ yé fi ẹ̀kú ìbàjẹ́pẹ́ tí ẹ lọ rán aṣọ tẹ́ fi rán ní kinní tẹ́ sọ pé kọ̀stúmù ni tó bá ti dún bí eégún ni ẹ má dán wò. Ire o, ire kàǹkà àpàdé láìpẹ́ ní dédé agogo 9 ti Nàìjíríà lọ́hùn-ún ká tún lọ sínú ètò wa tá a máa ń ṣe ní ọjọ́ sátidé èní inú mi dùn yàtọ̀ ọjọ́ ẹ̀fẹ̀ ọjọ́ àríyá ọjọ́ àti gbara wa níyànjú ni pé jẹ́ ká tó báyìí kó bá lè gúnrégé. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà.